Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well, and today's video is going to be right into it. And thank you for all my subscribers, and if you are new here, thank you, and don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you, and please no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. bold tó o bá dẹ̀ gbádùn náà pé kó máa ti wheelchair náà tó bá ṣáà lè ṣe nǹkan tí òun wà. ó wá ti wheelchair fún gbà díẹ̀ fún some months. ìwọ náà ló sọ lórí line ní around last week ó ní nígbà tó ní a dẹ̀ lè fẹ́ ra o you know ẹni tó wà vulnerable wà lórí wheelchair ó dẹ̀ mọ̀ pé ó ti ń ti òun kiri. meanwhile nǹkan tó kọ́ sọ ní pé ó ní àwọn ọmọ ẹ̀ wọ́n ní mọ́mì máa ń sunkún. of course ẹni tó wà lórí wheelchair ó lè máa sunkún ó lè máa ronú. èyí tó máa wà lọ́kàn ẹ̀ jù ní pé báwo lòun ṣe fẹ́ ní àlàáfíà. tí àlàáfíà ò bá dẹ̀ tí wà àwọn oríṣiríṣi ló lè máa rò pé mo ò bímọ mo tún wà lórí wheelchair. ó wá jókòó ó ní ó fún ní listening ear pé kí ló dé tẹ̀ ń sunkún. ó ní ẹ má wọ́rì mo ò sunkún àwọn ọmọ yìí ní ẹ̀ ń sunkún. mo kàn ro gbogbo ẹ̀ náà ni jọmọ kò sọmọ kò sí kinní kan. ìwọ wá jù ó lo opportunity yẹn láti jù pé mo dẹ̀ lè fẹ́ yín o. Ṣakiru gbọ́pọ̀ lọ́lẹ̀ wọ́n á ní mo dẹ̀ lè fẹ́ yín o. ẹni ẹ wá ní ṣọmọ pé ńgbà tó lọ rí ẹ̀yin méjèèjì nìkan lẹ́wà. ó wá ní ó ní mo ò ṣe kí ló wá ṣe lẹ́yìn yẹn torí ó wà desperate torí ó ní target. because nínú ibì kan ó ní already o ti ṣó ìwọ náà ló ṣe ṣó yẹn ó ní o ti ní èèyàn kan tó fẹ́ bẹ́ẹ̀ ṣèwé òun ló lóun á ṣe fún ẹ. meanwhile ó ti gbàgbé pé ó sọ pé wọ́n ló sọ pé mo dẹ̀ lè fẹ́ yín o. ó wá ní rárá wọ́n bí tó ti wá wà desperate tó mọ̀ pé ó ní nǹkan kan tó ń lé lọ. ó wá ṣe kí ni ó wá bọ́ rẹ̀ ẹ́ sí òwò ó wá gbé kúrẹ́ ǹdání ó wá fi ń búra pé mo ò lè jà yín mo lè fẹ́ yín. so come on ọ̀kọ́lọ́mọ nítorí pé ó mọ̀ pé ó ní nǹkan tí tó ń wá ni. ìwọ dẹ̀ bìlíìfù pé bìlíìfù tiẹ̀ lórí ẹ̀ ní pé èèyàn ló ń ṣọmọ. torí àwọn ọkùnrin kan bìlí mo ti rí ọkùnrin kan tó ní tóun bá dóbìnrin fún ọ̀sẹ̀ méjì ó máa lóyún ṣáá ni fínkẹ́ ẹlòmíì nìyẹn. and fínkẹ́ ní gbé ẹ má wọrí ó wá tún fún story. ó ní sọ́mọ àbúrò ẹ kíkẹ́ yẹn ó ní ilé ọmọ ẹ ti bàjẹ́ kò nílé ọmọ mo ti bálé ọmọ ẹ jẹ́. ó ní ìwọ ni àdúrà tó lọ ṣe Mẹ́kà àdúrà tó lọ ṣe Mẹ́kà òun ló jẹ́ kó bímọ. ẹni tó ń wọ́mọ tó gbọ́ yẹn náà á wò pé ok yá máa bá eré àníyàn lọ. nígbà tí ẹ ti ń bá eré àníyàn lọ ṣó mọ̀ pé nínú ọ́díò voice tá a gbọ́ náà arábìnrin yẹn ó tún lọ jí lóru pé wọ́n ní ó máa bí ọmọ olókìkí kan. meanwhile ó ti bí òkìkí ọmọ kan tó sọ lókìkí bí òkìkí China nìyẹn. so ó tún wá fi sí lórí pé á bí ọ̀rẹ́
original òkìkí arábìnrin yẹn náà wò pé meanwhile nǹkan tí arábìnrin yẹn dẹ̀ ń pè ẹni àfà torí wọ́n máa ń wò pé bóyá àfà ni ẹ̀wọ̀n onímọ̀ pé 19 ni ẹ́. bó ṣe ẹ́ńtà arábìnrin yìí nìyẹn mo rán ẹ létí ni o torí ìwọ náà mọ̀ ó ṣeé ṣe kó gbàgbé anyway. pé ara wa pẹ̀lú àdánwò tó lọ́jọ́ gbé wá bá jẹ́ ká pàdé ara wa so that mo wá rí pé ó dàbí pé àwọn kan wà tí ò yé Azeez Hussein mo wá rí pé ó ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan wípé àwọn ọmọ kan lọmọ gbé ọmọbìnrin kan lọ sí ilé ẹjọ́ nítorí pé wọ́n fẹ́ lé kúrò nílé. sórí tí mo bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbọ́ mi mo sọ pé wọ́n gbé ẹ lọ sí ilé ẹjọ́ àwọn ọmọ ẹ gbé lọ sí ilé ẹjọ́ nítorí pé wọ́n fẹ́ lé kúrò nílé. sórí pé ó fi ẹkún ni pé nítorí pé wọ́n fẹ́ lé kúrò nílé mo sọ bẹ́ẹ̀. ẹ wo irọ́ tó ń pa fún àwọn ṣé mọ̀gúnmùs ni ẹ̀yin àfà máa ń pè. ẹ wo bó ṣe ń parọ́ ó ní èmi sọ pé àwọn ọmọ kan lọmọ gbé obìnrin kan lọ sílé ẹjọ́ nítorí pé wọ́n fẹ́ lé kúrò nílé. no kò síbi tí mo ti sọ bẹ́ẹ̀. nǹkan tá à ń sọ ń bẹ̀ yẹn ni pé nígbà tó wá tó kúrò pé kò sí nǹkan kan o àwọn náà ń fi rinlẹ̀ pé nǹkan wà. from there ó tún post àwọn picture sórí ọ̀rọ̀ yóò bá máa débẹ̀ but ó ní bó o ṣe máa bí wọ́n ṣe máa ń ṣe tí ọ̀rọ̀ yẹn pé ó mọ̀ pé already ó fẹ́ jẹ́ máa kó jẹ́ pé mi nìkan ọwọ́n tiẹ̀ wọ́n ti sọ pé ó kàn máa sọ̀rọ̀ ni ọ̀kan lọ́mọ ò ní dáhùn mo ní kò ní dáhùn mo ní á dáhùn torí mo ní confidence pé wàá jáde. sọmọ pé bí ṣe ń ṣe láàárọ̀ máa ṣe lọ́sàn-án and nǹkan tí mo dẹ̀ ń sọ àwọn èèyàn understand ẹ̀ pé no. nígbà tó o máa lọ sọ́dọ̀ arábìnrin àǹtí àdúní yẹn ó lọ parọ́ fún mo lè ń sọ pé irọ́ la arákùnrin yìí ń pa because nǹkan tó kọ́ gbé lọ ní ìwé Kudi ló gbé mi lọ court arábìnrin yẹn wá béèrè pé ná wọ́n náà àwọn ọmọ tiẹ̀ náà gbé lọ court ó wá ní nígbà tí wọ́n rí pé ó fẹ́ lé bàbá àwọn kúrò nílé làwọn ọmọ òun náà ṣe gbé lọ sí court. ó ní nítorí ó fẹ́ jẹ àwọn ọmọ òun lè gbé lọ sí court pé kó má lé bàbá àwọn kúrò nílé meanwhile tíyàn bá lọ sí court òun ní pé ó ní nǹkan tí òun béèrè fún ní court. Kudi tí ó lọ sí court òun kọ́ ló kọ́ lọ court ó ti lọ court ó ti lọ fáìlì divorce. That's number one. Kò sí bá a ṣe máa yọ yẹn kúrò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ní on the 7th, ó ṣì ń bẹ̀ right? And bó ṣe ń bẹ̀ ṣọmọ pé nínú voice tá a play ń bì pé kó tiẹ̀ tẹ̀lé ẹ lọ. Nínú voice tá a play ń bì ó ní today is 5th of February. Ó ní mo ò ní bẹ́ẹ̀ mọ́ nítorí pé ibi tó yẹ kẹ́jọ lọ lọ́dọ̀ wọn àwọn èjì rẹ̀ kò tẹ̀lé ẹ lọ. Ó ní ò ní bẹ́ẹ̀ tí divorce bá dé kọjá sign divorce kò ní kálukú tí n bá tún wá bá ẹ sọ̀rọ̀ pé kí ni o tún ṣépè fúnra ẹ̀. ó tún ṣe kí ni ó tún ṣe pé fúnra ẹ̀ ń bẹ̀. On the 5th mo ń jẹ́ kí
ni bí àwọn event yẹn ṣe take place ni o ẹ jẹ́ n wò náà ẹ jẹ́ n wò bí ẹ mo audio yẹn wà níbí ó máa wà níbí no máa gbé sí later so on the 5th ni ó sọ ọ̀rọ̀ yìí arábìnrin yóò ti take any action the only action ni pé lágbájá èyí tí mo ṣe ti tó ó fi ọjọ́ kan lẹ̀ lẹ́yìn ìjọ tó ní kan ẹjọ́ wá on the 5th torí pé ẹjọ́ ló fi ọjọ́ kan lẹ̀ pàtó dé on the 6th on the 7th ó lọ sí ilé ẹjọ́ ó lọ file divorce and in fact from reliable source bá a tún ṣe ń sọ̀rọ̀ yìí ó sì ń dọ́gbọ́n tún rọ́yàn sí arábìnrin yẹn bá a ṣe ń sọ̀rọ̀ yìí bó ṣe ń ṣe gbogbo wèrè ẹ̀ yìí ó tún sì ń rọ́yàn sí nítorí pé àwọn nǹkan ti fún gbé àmáwọ̀rí ó máa tẹ̀lé ẹ lọ kódà wọ́n tún àṣọ ẹ̀ pé òun ló máa wá bẹ́ẹ̀. ṣé ìwọ náà rí on the 7th arábìnrin yóò take any action on the 7th on the 8th arábìnrin yóò take action àbí on the 9th kò take action òun náà wò pé ẹni tó ń bẹ̀ mí yìí tí mo gbẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ pé ọ̀kan lọ́mọ can go to any extent. arábìnrin yìí ó lọ gba protection order. ká ní pé arábìnrin yìí adopt àwọn ọmọ yẹn wọ́n lè fún protection order because ìdí tí òun fi sọ pé wọn ò fún anybody that is àwọn ọmọ oníwọ́gba protection order wọn ò grant ẹ àbí ok èyí tí wọ́n gbé lọ ṣé wọ́n grant ẹ wọn ò grant ẹ inú bí adájọ́ pé just go jàre ó dẹ̀ deny gbogbo ẹ̀. kan tí mò ń try láti sọ ń bẹ̀ yẹn ni pé action tí wọ́n take on the 7th òun ló bring about protection order tóun náà gbà on the 10th. then èyí tóun take ni wọ́n náà dẹ̀ wò pé on the 11th wọ́n náà gbé protection order wọlé pé ó abuse àwọn ọmọ meanwhile nǹkan táwọn ń sọ ni pé èyí tí wọ́n gbé bẹ̀ yẹn òun ló gba order ni ó dẹ̀ sọ grand fún order ẹ̀ and nínú grand yẹn kò sọ pé òun náà wọ́n o according to nǹkan tó sọ yẹn kò sọ pé torí ó nà mí náà ó ní ó request pé kó má threat òun kó má abuse òun kó má blog òun lórí social media. nǹkan tó béèrè nìyẹn pé kó o jìnnà sí òun kí làwọn ọmọ tiẹ̀ wá kọ̀ ṣé nǹkan táwọn ọmọ tiẹ̀ kọ against arábìnrin ṣé bó ṣe rí nìyẹn ṣé ó la bàtà mọ́ Aisha lórí tí orí ẹ̀yìn ẹ̀jẹ̀ ṣé ó ní káwọn ọmọ yẹn má rí ìyá wọn Ṣakiru èyí tí ìyá ẹ̀ wà ní Nàìjíríà ṣé arábìnrin yìí kódà ìwọ gan ò fẹ́ yẹ kí ọmọ yẹn bá ìyá ẹ̀ sọ̀rọ̀ ṣé kò ń ṣe arábìnrin yìí ló ṣe bí ọmọ yẹn ṣe ń bá ìyá ẹ̀ sọ̀rọ̀ ní Nàìjíríà lára nǹkan a ní o desperate èyí tó ń kọ́ wọn ọmọ yẹn irọ́ ló ń kọ́ wọn torí ó wò pé lára ìdí tá a fi ní òun lò àwọn ọmọ yẹn as tools gbogbo obìnrin tó o bá ti pàdé tó o bá ti kó ọmọ yẹn wá báyìí kọ́ tètè sá torí àgbákò ló kó wá bá wọn torí wàá máa lò ó ìwọ náà wò ó tíjà bá ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì wàá tún wá máa kó sínú ọmọ yẹn pé
tó bá kí yín ẹ má dáhùn. Arábìnrin yẹn ní ṣùgbọ́n àwọn ọmọ yẹn tó bá ti rí pé bàbá wọn ò sí nílé wọ́n á kí wọn, ṣùgbọ́n tí wọ́n bá rí pé bàbá wọn ti dé àwọn náà ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò bá arábìnrin yìí sọ̀rọ̀. ẹ bá gbọ́ lọ. à ń gbọ́. tẹnumọ́rọ̀ yẹn mo ti ń gbọ́rọ̀ yẹn lemọ́lemọ́lemọ́ àwọn yẹn wá pè mí àwọn tó ń pè mí mo ń ṣàlàyé fún wọn but wọ́n á rí pé ó dàgbà sí Hussein ń tẹnumọ́rọ̀ yẹn wọ́n á fẹ́ clear ọ̀rọ̀ yẹn fún Azeez Hussein bá ṣe clear fún ẹ mọ̀ pé o máa manipulate gan-an o but àwọn nílà káyì máa gbọ́ mi yé gbogbo ẹ̀ la mọ̀ wípé lóòótọ́ lódodo misunderstanding wà. ṣé rí èyí tó ṣe ń sọ ń sìn pé lóòótọ́ lódodo misunderstanding wà nígbà tóun jáde òun ò sọ yẹn ó ní everything is fine. ṣé rí bó ṣe wà yìí gan ó ń kú lọ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹran tí wọ́n palẹ̀ tẹ́mi ò tí jáde tó ti bọ́ lára ẹ̀ ni kí lẹ́ran yẹn máa ṣe á sì máa japoró díẹ̀díẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nìyẹn. ṣé mọ̀ pé ó tún sọ fún a máa sọ fún Kudi ń gbogbo ògbà bóyá tí ẹ̀bẹ̀ tí rẹ̀wẹ̀sì bá fẹ́ mú yẹn gbé bó ṣe ń bú ọ̀hún yìí ó ní àwọn á gbé kúrò lójú ni òun náà ń gbé kúrò lójú ni. mo láìkẹ́ fún yẹn pé irọ́ o it is not over until it is over. kò imagine bó ṣe ń lẹ́nu bébé yìí reliable source ni ó tún ṣì ń bẹ̀bẹ̀ wàá òwe kí ló dé tó ń bẹ̀bẹ̀ ó sì ń rán àwọn èèyàn bó ṣe ń lẹ́nu bébé yìí mò ń sọ fún ẹ o kò imagine bó ṣe ń lẹ́nu bébé yìí à ń gbọ́. but nígbà tí mo ti understand yẹn ti ń di wípé gbogbo èèyàn ti pè é ní kọ̀rọ̀ wọ́n ti bẹ̀ ẹ́ torí pé misunderstanding yẹn òun lérí òun threatening pé ó máa bà nǹkan jẹ́ ó máa kó bá mi ó máa ṣàwo ó máa ṣe. sọrí gbogbo nǹkan tí Alice ó yẹ kó o ní nǹkan kan níbi tí arábìnrin yìí ti ń threaten gbogbo àwọn nǹkan tí mo ní lọ́wọ́ òun là ń play yẹn. The only thing tó ní èyí tóun ṣe ti tó. tí wọ́n bá ní ibi báyìí ó ní màá kó bẹ́ẹ̀ ó lè sọ but nígbà míì wà ó lè sọ tíjà bá ń ṣẹlẹ̀ ó dẹ̀ lè má mean ẹ̀ but ìwọ ló take action pé arábìnrin yà mo fẹ́ mọ́ ó lọ fáìlì divorce. òun là ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ń bẹ̀bẹ̀ kí ló dé tí gbogbo Nàìjíríà ń bẹ arábìnrin. nínú ọ̀rọ̀ tó sọ ó ní MC Olúọmọ pé ó ń bẹ̀ kí ló dé tí MC Olúọmọ ń pè tó ń bẹ̀. ó ní bàbá Kéwúgbà Gòdè ń bẹ̀ ó tún ní lára wọn tó dẹ̀ ṣoore fún ẹ ó tún fi yẹn manipulate ẹ tó ṣoore fún ẹ jù Nàìjíríà ní bàbá Kéwúgbà Gòdè wà. kí ló dé tí wọ́n ń bẹ̀? kí ló dé tó yẹ pé nígbà tí ìyàwó Bọ́lá nígbà tí ìwọ àti Bọ́lá ò sí kí ló dé tí gbogbo Nàìjíríà ò bẹ̀ Bọ́lá tó fi yẹ pé Kudi ni wọ́n ń bẹ̀? kí ló dé tí wọ́n máa pe Bọ́lá ọmọ wà láàrin yín má ṣe bẹ́ẹ̀ ṣáàkì àánú orí ẹ̀ ò pé orí ẹ̀ kò pé torí ẹ bá pé màá sọ fún ẹ bọ at the moment orí ẹ kò pé à ń gbọ́. tí mo dẹ̀ ti rí fíìmù kan tó lọ ṣe ní location ní last year. ó ní fíìmù kan wọ́n ṣe onígbà tí ìyàwó ẹ̀ onígbà tí ó wà lọ́sípítù ó ní òun gbé kámẹ́rà bọ̀
wá dẹnu wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ a máa rí ọ̀rọ̀ yẹn ń tà oníwàá fi hàn wá níjọ́ tí ó jáde yẹn oníwàá fi hàn ààrin ń tà dèní ọ̀rọ̀ tó oníwàá fi hàn wá yẹn ààrin ń ta o kò sẹ́rí kò sọ̀rọ̀ àbí ààrin ń tà so bá a ṣe rí ń ta tó ń sọ yẹn èmi sì máa tún ní irọ́ ni ọ̀ǹtì nígbà tí ó bá gbé jáde. Ó file on the 7th ó file divorce on the 7th arábìnrin yìí file protection order on the 10th òun náà file protection order on the 11th. náà kò gbé jáde ó ní òun gbọ́ tí wọ́n ń plan lórí òun wá rìkọ́ọ̀dì ẹ̀ àti ìrìntà o. October tí mo ti pé fíìmù yẹn gbà tí mo kọ́ wo editing fíìmù yẹn mo ti pé fíìmù Yakuba náà lè ṣe fún mi ẹni tó bá fi lè mú pé òun plan ní nǹkan bẹ́ẹ̀ yẹn fún èèyàn ó túmọ̀ sí pé òun gbé èrò kẹ́ni yẹn lọ sẹ́wọ̀n nìyẹn l'Amẹ́ríkà. nígbà tí ó mọ̀ pé wọ́n fẹ́ kó bá ẹ the same person tó ní ó fẹ́ kó bá ẹ òun náà ló ṣì ń bẹ o the same person tó ní wọ́n fẹ́ rán ẹ lọ sẹ́wọ̀n òun ló ń ní kí MC Olúọmọ máa bẹ o pé àkọ́ máa bẹ ẹ ẹni tó fẹ́ rán ẹ sẹ́wọ̀n ṣé wọ́n fẹ́ kú sẹ́wọ̀n ni ó dàbí ó láìkẹ́ wọn àbí kò wá ń ṣe MC nìkan ó tún the same person tó fẹ́ kó bá ẹ the same person yẹn náà ni oníkàwọn ọmọ ẹ máa bẹ̀ ẹ́ ẹni tó ní ó ya fíìmù l'October gbogbo àwọn voice yẹn January wà ń bẹ̀ àwọn voice yẹn February wà ń bẹ̀ ó dẹ̀ sì ń bẹ̀ ẹ́ ní February ẹni tó fẹ́ rán ẹ lọ sẹ́wọ̀n ní October ó rí pé ẹ̀ràn ìyá nìwọ náà ó ní wọ́n ti ya fíìmù yẹn rí Ọlọ́run ló ní kó ní kámẹ́rà ńlé kámẹ́rà ẹ ló yọ ẹ́ wọ́n tún wá yà ní October wọ́n fẹ́ rán ẹ lẹ́wọ̀n pé o gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n dandan ni and ní January òun ní kó máa bẹ̀ ẹ́ ní February ó sì ní kó máa bẹ̀ ẹ́ ní wíìkì tá a ṣe parí yìí náà ó tún sì ń rányàn sí ẹni tí ó fẹ́ pa ẹ́ tó fẹ́ rán ẹ lọ sẹ́wọ̀n ó dàbí ẹ̀wọ̀n ń rùn lórí ìwọ náà ẹ̀wọ̀n ó ń rùn lórí ẹ̀ á ń gbọ́. torí pé ihun tí ìjọba Amẹ́ríkà ò ní fẹ́ tí wọ́n dẹ̀ nígbà ni pé kán sọ pé èèyàn kan na obìnrin kódà ìjọba Nàìjíríà gan gbàdẹ kán ní èèyàn kan na obìnrin tèmi dẹ̀ mọ̀ pé mi ò fọwọ́ kún ẹ̀ tí wọ́n ké mi ò fọwọ́ kún ẹ̀. ṣe rí arábìnrin yẹn ló nù ó ṣe fídíò ó lè sọ àwọn nǹkan kan tẹ́mi fi bìlíìfù pé ó nà dẹ̀yìn tó bá wọ ọ̀rọ̀ Bọ́lá wàá rí pé ìjà rìn òun àti Bọ́lá kò ṣẹ̀ máa ṣẹlẹ̀ Bọ́lá mẹ́ńsọ̀ pé wá nà mí ó ṣeé ṣe kó ti na Bọ́lá rí. arábìnrin yẹn wá sọ nǹkan kan pé tí mo fi sọ pé púpọ̀ nù obìnrin máa ń ṣe bí a ti ọlọ́pàá bá wà torí lẹ́yìn ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ tí arábìnrin yẹn fẹ́ máa lọ ó ní àwọn ọmọ ẹ̀ tún sọ pé let her go eventually wọ́n lára irọ́ tó pa fún wa nígbà tó ń sọ̀rọ̀ yẹn ó ní ariwo ẹ̀ ní CCTV kámẹ́rà tó wà níwájú lẹ́yìn bí kámẹ́rà yẹn ṣe gbọ́ ariwo báyìí ó kàn sẹ́ǹdẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni ṣó mọ̀ pé irọ́ ni irọ́ òṣì ni bóyá àwọn ará Ìlọrin ló ń bá sọ̀rọ̀ ńgbà àwọn ará Ìlọrin náà já
ẹ̀yin ará Ìlọrin ẹ má bínú jàre torí òun ẹ̀yin ló súnmọ́ jù ó sọ pé bí bó ṣe pariwo báyìí kámẹ́rà yẹn tó wà ń ta yẹn kámẹ́rà yẹn kò gbọ́ ni ó kò pọ̀ ọlọ́pàá ni kámẹ́rà yẹn ni ọlọ́pàá gbọ́ látara kámẹ́rà yẹn mo ní Ṣakiru ó ń ṣe eré o. ó mì pé ìyá lè wá ń bì ké kọ́ máa pariwo ń bì kọ́ máa pariwo ń bì ó máa sẹ́ǹdẹ̀ sọ́wọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá kàn máa bẹ́ bọ̀. sórí ń bẹ̀ yẹ amọ̀ pé òun purọ́ ni torí arábìnrin yìí sọ̀rọ̀ tiẹ̀ mo dẹ̀ ní ó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé tí ọlọ́pàá bá dé ń gbà mí pé ṣóun ló fọ́ ẹ òun kọ́ o mo forí gbà nǹkan ni ṣùgbọ́n èyí tó ò ṣe àìdì tí wọ́n rí lójú ẹ̀ nǹkan tá a máa béèrè ní pé tó o bá sí pé o fọwọ́ kàn ọlọ́pàá ò ní mú ẹ lọ. The only thing tí ọlọ́pàá kan máa sọ ni pé ókè kó lọ wábì kan sùn. Right? ọlọ́pàá ò ní mú ẹ lọ. bá ń torí pé wọ́n rí pé òfò ọkàn ni wọ́n ṣe mọ́ ẹ ló ṣe ni wọ́n tì ẹ́ mọ́lẹ̀ for so days. nítorí wọ́n tì ẹ́ mọ́lẹ̀ for so days yẹn òun ni pé ó ṣe nǹkan kan fún. ṣé òun gẹ̀ẹ́tì mi mò ń fi yé ẹni o kó lè mọ wàá máa wò pé ó dàbí mo wà ń bẹ̀ mo ò sí ń bẹ̀ but logically bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. à ń bọ̀. tí mo dàbọ̀ kẹ́mi ò mọ tó gbé ẹjọ́ hospital but àdéhùn tó yẹ lọ sí hospital ọlọ́run àlàmọ́ náà ló mọ̀. mo jẹ bọ́ta mo jẹ́ àwọn èèyàn mọ̀ pé èmi ò ná mi ò fọwọ́ kan. sọ bẹ́ẹ̀ Ṣakiru ó ń gbọ́rọ̀ dáadáa kò sọ pé October ó nà òun ló gbé òun dé hospital. arábìnrin yìí yànnàná ẹ̀ pé ìrònú ló fẹ́ fa stroke. That is, she has been going through a lot from you. táwa máa rò ó á máa rò ó lè wá ń biṣẹ́ ìmí ìwà tó yẹ pé ó lè máa dá sọ̀rọ̀. bọ́ látara ìwọ náà gbọ́ nǹkan tí ìyá Kèsẹ́tì wí ìyá tó máa ń fa tábà yẹn ó gbọ́ nǹkan tí ìyá yẹn wí ó ní nǹkan ìjà láàárín ẹ̀yin méjèèjì òun ti mọ̀ ń ṣe ó ti tó 4 years 4 years right ìwọ náà sọ fún rẹ ó ní 2022 ìjà kan ṣẹlẹ̀ kíní kan ó kọ́kọ́ ní kíní kan ṣẹlẹ̀ nínú lẹ́yìn tí mo rẹ́dì láti sọ sórí ńgbà tó kọ́ jáde ó ní tó rẹ́dì láti sọ tó ò bá nà kí ló ṣẹlẹ̀ nígbà míì tó tún jáde kí ló tún sọ ó mọ̀ pé àkọ́kọ́ tó jáde nìyẹn ìkejì tó jáde kí ló sọ ó ní owó ṣáà ó ti lọ rorọ́ yẹn ló fi mú irọ́ kámẹ́rà ló pe ọlọ́pàá. Ṣakiru máa gbọ́ torí ò lọ́pọlọ máa gbọ́. tó ní tí o lè fi bọ ọkùnrin tó lè fi rọ́kùnrin lẹ́wọ̀n ní kinní yẹn. nígbà mo wá rí i pé wọ́n ti rí i pé mo ti sọ̀rọ̀ wọ́n wá fẹ́ change ọ̀rọ̀ yẹn pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. àwọn gbàgbé pé ọ̀rọ̀ yẹn ti go viral ọ̀rọ̀ yẹn ti lọ tẹ́ni tó dẹ̀ ní ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yìí tí ò wá ta láti wá tún ọ̀rọ̀ yẹn ṣe pé irọ́ o mi ò ràn yín iṣẹ́ o tọ́jú pé ṣe ń bá gbé ọ̀rọ̀ yẹn kiri inú ẹ̀ ń dùn ó tún rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ní victim lórí mídíà ó dà tó bá ní victim lórí mídíà nìṣó nílé ẹjọ́. ó ní victim ó ní nítorí pé ó ní ẹ mọ̀ pé òun ó ní inú ẹ̀ ń dùn bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ yẹn kiri ó ní ó wá ń ríra sí pé òun ní victim lórí mídíà bó ṣe sọ ó ní òun wá ní tó bá jẹ́ ó ní victim ní orí mídíà ó yá nìṣó nílé ẹjọ́ máa gbọ́ wò. The same person tó ń sọ pé ẹ ṣáà máa bá mi bẹ̀ the same person tó sì ń rán èèyàn gbọ́ nǹkan tí mò ń sọ ó sì ń rányàn sí arábìnrin according to information tí mo gbọ́ ń bìkan di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. mo
wọ́n lọ ṣó fítìmù àtẹ̀rí ẹ̀yẹ ilé ẹjọ́ kò ní parọ́ ṣùgbọ́n kó tó síwájú yẹn nígbà tí mo ti rí pé ogun yìí ti ń di pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bani lórúkọ jẹ́ lórí mídíà láàrin ìgbà tí ẹ̀ gbọ́dọ̀ sọ pé mo mọ̀ kí mo ti fáìlì divorce form náà gbọ́dọ̀ sọ pé mo mọ̀. ó ní láàrin òun àti ẹ̀ ó ní kò gbọ́dọ̀ sọ pé òun ò tí ì fáìlì divorce fóun. Question tó máa béèrè ní pé ìgbà wo ló fáìlì ẹ̀? Ṣé kéèsì wo ló kọ́ síwájú? Divorce ló kọ́ síwájú. Ó gbé divorce wọlé London 7th of February. The same person ó ti gbé divorce wọlé. Kémi tẹ̀ tó máa sọ ọ̀rọ̀ yìí ó ti fáìlì divorce London 7th. The same person náà ló jáde London 10 àbí on the 13th or 14th tó ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ o. Ó ní my wife still live in this house o. Ó dẹ̀ ti gbé divorce wọlé. Mo rò pé ẹ̀ ń di ọ̀rọ̀ yẹn bí ó ṣe ń sọ. Divorce ló kọ́ síwájú tó ti gbé wọlé. Ẹni tó ń rán gbogbo ayé sí obìnrin yìí. Ṣebí obìnrin yìí ló yẹ kó sáré lọ ilé ẹjọ́ kó sáré lọ fáìlì divorce. Pé àní mo ò ṣe mọ́sẹ̀ bá mi sáyìn divorce kó ní kálukú lọ. Òun ló gbé divorce wọlé. Ẹlẹ́jọ́ òṣì yìí ló gbé divorce on the 7th. Ó ń yàwó náà lẹ́nu. Má gbọ́ lọ. Ọ̀rọ̀ tó kún wọn mọ̀ kọ́ ní bá divorce. Ṣùgbọ́n yẹ kó mo wá fẹ́ clear. A máa clear pọ̀ ni. Ìwọ lè má fẹ́ clear. Ṣùgbọ́n àwa ready láti clear pọ̀. Torí àwa mọ̀ pé action àti reaction ó máa ń ṣe kíni? Ó máa ń tẹ̀léra wọn ni. Ìwọ wá fẹ́ mú ọ̀rọ̀ lórí pé eléyìí ni òun ló gbé mi lọ́lé ẹjọ́ èmi náà. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ ni ìdí action. Ìdí action nǹkan tá à ń pè ní action ni òun ni divorce yẹn. Ó gbé divorce wọlé. Wá ní wo ò fẹ́ lọ́bẹ̀ yẹn. Ibẹ̀ yẹn la máa lọ. Àní bó ṣe gbé divorce wọlé sẹ́ ó tún sì ń bẹ̀bẹ̀. Ó tún sì ń bẹ arábìnrin, ó tún sì ń rányàn kó wọ ọmọ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ yìí o, ọmọ nǹkan lọ́mọ yìí o. Wá wò pé ṣé ó fẹ́ rányàn, ó fẹ́ ṣe ọmọ obìnrin léṣe pẹ̀lẹ́pẹ̀ ni.